pìnràpìnrà láṣọ ń gbé eégún lórí o pìnràpìnrà láṣọ ń gbé eégún lórí pìnràpìnrà láṣọ ń gbé eégún lórí o pìnràpìnrà láṣọ ń gbé eégún lórí wọ́n jẹ rí ọ̀tá mi lóko àtilé ó gbé ní borí àkùkọ pìnràpìnrà láṣọ ń gbé eégún lórí ẹlẹ́bẹ̀ wọn ẹ kú àsìkò yìí ẹ̀ẹ́dẹ̀ ọdún bí ilé òní kan láṣẹ tèdùmàrè ó kan tèmi ní à ń pè ní àpèsìn Ayọ̀ Àjàká ètò tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí la pè nínú ayé mo nínú ayé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ bẹ̀ ìṣẹ̀lẹ̀ láabi kò ní ká yín mọ́lẹ̀ o mo ní tá a bá ń sọ nípa ewé àti dòólẹ̀ Yorùbá tá a bá ń sọ wípé àwọn wo gan ni Ọlọ́run fún ní àǹfààní àti agbára lórí ewé òun egbò àwọn tó ló fi ṣe ọ̀hún kẹ́ gangan ìkan gbòógì nínú wọn òun náà ni Alhaji Sulaiman Lawal olóyè Ẹgbẹ̀jì tìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ń bẹ ní Làkàòkété baálẹ̀ Jẹ́rù nílùú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ là ń bẹ nílùú Èkó nọ́mbà 58 Abraham Adesina shopping complex ní Onípàànù police station nílùú Èkó mo ní atún pẹ̀ka síbẹ̀ náà ẹ pè sórí nọ́mbà wọn 08033580664 08033580664 nọ́mbà tẹ́ pè wọ́n sínú alógun tí ń bọ̀ fẹ́ràn àwọn tọrọ pé ọ̀ lè bọ́ ń bẹ̀ yàtàfí ẹ̀yìn tẹlẹ́gùn fi ṣọ. Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májẹ̀sẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jì Elédùà àṣetìẹ́. Ọ̀pándádé ọjọba létéńté orí omi Alhaji Sulaiman Ẹgbẹ́jì Ògbómọ̀ṣọ́dé oníṣègùn ìbílẹ̀ tẹ́lẹ̀dùà nù lẹ́nu ìmọ̀ nípa ewé àtegbò Ẹgbẹ́jì aláwòye oníṣègùn tó dágájíá bíná bá fojú komi adákẹ́ ariwo gbogbo ayé àti ìjà àṣẹ bá fojú kẹni Elédùà fìtúsílẹ̀ rán àsìmẹ̀dọ̀ Alhaji Sulaiman Lawal Ẹgbẹ́jì Ògbómọ̀ṣọ́ oníṣègùn tí ń jáwé sọ lórúkọ Ẹgbẹ́jì aláwòye ọlọ́jà ìrán dẹ̀dẹ̀ tí ń ra ní kalẹ̀ lọ́wọ́ àwọn àgbà ẹ̀rú kọ́ ló ní ká fi bí wọ́rọ́kọ́ kilẹ̀ kì í Alhaji Sulaiman Ẹgbẹ́jì Ògbómọ̀ṣọ́ àfòye rọ̀gbọ̀kú ìmọ̀jọyè àfẹwé àtẹgbò pitú agbára àríjìnà ẹ̀dá la fi sọ pàgbára àbílẹ̀ òsì láyé ẹni ó bá débi àwọn jàmáà tí ń jẹ́ funfun tí ń pitú agbára yóò mọ̀ pé ìṣẹ̀ǹbáyé kù níbi kan ju bí kan lọ Alhaji Sulaiman Lawal Ẹgbẹ́jì wà ní Ẹgbẹ́jì aláwòye villa Làkàòkété baálẹ̀ Jẹ́rù Ògbómọ̀ṣọ́ tàbí nọ́mbà 57 Abraham Adesina Onípàànù bus stop ìlú Èkó 08033580664 tàbí 08020405954 Alhaji Sulaiman Ẹgbẹ́jì Olúsadé ní pẹ̀rẹ̀ abáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ Ẹgbẹ́jì Ògbómọ̀ṣọ́ ọ̀kan lòṣùpá Ẹgbẹ́jì nìràwọ̀. arákùnrin kan àti arábìnrin kan ni wọ́n fẹ́ra wọn lọ́kọ níyàwó Ọlọ́run sì dá wọn lóhùn wọn bí àkọ́bí wọn obìnrin ni wọ́n gbàlù wọ́n gbàjó nígbà àwọn òbẹ̀lẹ̀ kejì obìnrin tó ni ìwà jẹ́ kí ara wọn ta arákùnrin pé obìnrin lọ́mọ abíjọ ni òun náà ń pe tọ́lọ́run ṣe fún olùwọ́n ṣàgbà àbí alẹ́ kọba fún Ọlọ́run bí lóòótọ́ gbà tí ó tún ṣe ẹlẹ́ẹ̀kẹta tí ó tún bí ọmọ yìí ó tún jó bẹ́ẹ̀ ọkọ wáyé ìbùdó ẹ̀ padà ọwọ́ rẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ mẹ́ ó ní ọ̀dàgbẹ́ ni pé ilé tó ń fẹ́ yìí kò sọ́kùnrin lára ẹ̀ nù nígbà tó amúyàwó kejì délé tí ìyàlẹ́ rí pé wọ́n ti fẹ́yàwó léwu ó wá pe ọkọ ẹ̀ pé kí lè ṣeun tó fi jẹ́ pé níwò yìí lọ wá gbéyàwó káwọn mọ́lé wọn náà wá ń sọ fún pé òun fẹ́ bí àrólé bóun ṣe ń wù ọ́ ìwárè obìnrin níbẹ̀ lára tiẹ̀ arábìnrin bá gbé tó lọ́jẹ́ kọ́ lọ fẹ́yàwó míì ó ní hin tó bá wá rí bẹ́ẹ̀ ó sóun tiẹ̀ ń gbọ́bìnrin tòun èyí tó mú wáyé kò ní bọ́ mo kú ọmọ kò ní ní oyún àrọ̀ báyìí tí èdè lẹ́nu lé òun lò wí bẹ́ẹ̀ tó bá wà lọ rè lóyún pẹ́rẹ́ pàjá fún wọn jẹ lóòótọ́ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ìkẹrin tí wọ karùn arábìnrin yọmọ lóyún ó sì ti gbọ́ pé ìyáálé òun ló gbé òun ṣépè
òun náà bá palẹ̀ ru tiẹ̀ mọ́ ó lè fẹ́ lòmíì kàyéfì wa ni pé màtó àlọ́ lè fẹ́ lòmíì náà ọdún kìíní ọdún kejì ọdún kẹta ìkẹrin ìkarùn-ún bákan náà lọ́mọ sórí o wọ́n àfọ̀rọ̀ ń tó mi létí mo wá aláwòye ìbáwo mọ́ mi àwòye bàbá mọ̀ jí sín ń bá tẹkọ̀ létí ó dìbò ó dìlú Ògbómọ̀ṣọ́ ilé ta ni olóyè Suleiman Lawal Ẹgbẹ̀jì ìlú Ògbómọ̀ṣọ́ ibẹ̀ náà ládé yìí. ọlátúnṣe àkọ́kọ́ náà gbólóhùn tó Ọlọ́run sọ nínú Al-Qur'ani tẹ bá Fáráò wí àjàrà tí ìlà fèrè àwọn ẹ̀yìn náà ń tọ̀gá tọ́ ọ̀sà gbẹrùgbẹ̀rì ni ẹni tó sọ pé ẹnìkan ò ní bímọ láyé Ọlọ́run nìkan ní sọ̀rọ̀ tó sì gbọ́dọ̀ ṣẹ kódà bọ́lọ́run sọ̀rọ̀ pé kíní yìí òun ò ní fún yàn táwọn àkàbà tó bẹ̀ tá a tó bá sọ̀rọ̀ yóò tún yí ìpinnu ẹ̀ padà tọ́rọ́ láàánú lọ́lọ́run ìyàsẹ́ kí èèyàn ẹlẹ́ran ara kọ́ sọ fún orogún ẹ̀ pé kò ní lóyún ìkíní nu ó ní àtúnṣe èkejì ní ọ̀làtúnṣe èkejì ní pé àlejò ti wà lára ẹ̀ kó tó lọ ọlọ́kọ̀ ń bò míì àgbákò tó ṣe ń lé àkọ́kọ́ ọkọ̀ àárọ̀ ń bẹ lára rẹ̀ tí wọ́n bá ṣàtúnṣe rẹ̀ kò ní lóyún bomi ọlọ náà àwọn sẹ́wọ̀n pé wọ́n máa ń pé wọ́n ìrọ́ wọn lẹ́yìn ejò láwọn tó lẹ́nu àwọn ọ̀tá náà Yorùbá náà ló sì tún sọ wípé bàbá lanú àdán àtúnbọ́mọ bàbá tó lanú ọmọ àdán àtúnbọ́mọ àbímọlémọ ní teku ẹ̀dá níta bàbá wa fi ṣe òònù ní ayé àtijọ́ bí ọba rí bá kódà yàtọ̀ sí pé bóyá ẹnìkan lérí fún yàn pé kò ní lọ́mọ láyé tó wá di pé obìnrin bá ṣènáwó tán làáfi pé kéèyàn ọmọ wádìí lánàá ìbílẹ̀ bàbá ti ṣe ń jọ̀nù ẹ fẹ́ lọ́kọ ni ẹ fẹ́ ṣe ìnáwó ìyàwó ni ẹ béèrè sí ǹjẹ́ bí tí mo lọ yìí kò ní sí yọnu mẹ́ẹ̀ èèyàn máa ń ṣe ìnáwó ìyàwó mi àrùn bá ti bí mi báyìí kódà oyún tó bá ní wọlé ọkọ yóò bàjẹ́ báyìí kò ní rí mi nìmọ̀ owó yìí ó ti wà ń bẹ ẹlòmíì sì sọ wá ayé tí ara àwọn bàbá wa ń jọ wọ́n ń pè ní aláràbí kò ní tètè máa bímọ kò ní tètè máa lóyún ẹlòmíì sì yẹn lẹ́lẹ́dẹ̀ lẹ́rìn rẹ̀ ara rẹ̀ tó bá ti ń súnmọ́ ọkọ rẹ̀ báyìí yóò máa lóyún ni àmọ́ ìyówó ó lè ṣe ń bẹ̀ àwọn bàbá wa máa dàbí ọgbọ́n tí ó sì ti ya obìnrin tí ó lóyún ọgbọ́n rẹ̀ ń bẹ irú ẹni wọ́n ní kò ní lóyún èyí ti lọ́wọ́ ayé nínú tá a bá béèrè sí tá a sì wádìí sí lánàá bílẹ̀ lọ́dọ̀ àwọn bàbá wa ní bá a lọ bèrè àwọn jàmáà ní àwọn funfun òde ọ̀run pé kí ńlá ṣe ń sàrà tó bá ti mú sàrà lọ́wọ́ tí ẹ bá ṣe tí ó sì tán àádùtà bàbá wa máa ń lò jọ wà ná ọwà bẹ́ẹ̀ ni yóò sì fi ní so kọ́lá kò ní mọ́sù oúnjẹ. Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májọsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. ọ̀pándádé ọjọba létéńté orí omi Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́dé oníṣègùn ìbílẹ̀ tẹ́lẹ̀dùánù lẹ́nu ìmọ̀ nípa ewé àtegbò Ẹgbẹ́jí aláwòye oníṣègùn tó dágájíá bíná bá fojú komi adákẹ́ ariwo gbogbo ayé àti ìjà àṣẹ bá fojú kẹni Elédùà fìtúsílẹ̀ rán àsìmẹ̀dọ̀ Alhaji Sulaimanu Lawal Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ oníṣègùn tí ń jáwé sọ lórúkọ Ẹgbẹ́jí aláwòye ọlọ́jà ìrán dẹ̀dẹ̀ tí ń ra ní kalẹ̀ lọ́wọ́ àwọn àgbà ẹ̀rú kọ́ ló ní ká fi bí wọ́rọ́kọ́ kilẹ̀ kì í Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ àfòye rọ̀gbọ̀kú ìmọ̀jọyè àfẹwé àtẹgbò pitú agbára àríjìnà ẹ̀dá la fi sọ pàgbára bílẹ̀ òsì láyé ẹni ó bá débi àwọn jàmáà tí ń jẹ́ funfun tí ń pitú agbára yóò mọ̀ pé iṣẹ́ ń báyé kù níbi kan ju bí kan lọ Alhaji Sulaimanu Lawal Ẹgbẹ́jí wà ní Ẹgbẹ́jí aláwòye villa làkà òkété baálẹ̀ ìdẹ́rù Ògbómọ̀ṣọ́ tàbí nọ́mbà 57 Abraham Adesanya onípaànù bus stop ìlú Èkó 08033580664 tàbí 08020405954 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí olùsádé ní pẹ̀rẹ̀ abáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ ọ̀kan lòṣùpá Ẹgbẹ́jí nìràwọ̀. ìwé àtòrí àbí ìbá fẹsẹ̀ rọ wọn á ní ẹ lọ ẹ pò mórí bí egun kan bá níyọnu kó fi máa wọ àwọn míì àti ẹ máa ṣe lágbo fẹni tí ẹ bá rọ níbì kan àwọn bá dálé egun àmọ́ ó kọ tí àwọn àgbà máa ń pè gẹ́gẹ́ bí ìmọ̀ tó pamọ́ ewé ṣàgàdọ́lọ́mọ bẹ́ẹ̀ ni ewé ṣàgàdọ́lọ́mọ ni àwọn bàbá wa pè ọ̀nà tí wọ́n gbà á pè bẹ́ẹ̀ ò ní pé tó bá tí ọmọbìnrin bá ń ṣàwárí kọ̀ọ̀rọ̀ ọmọ bí wọ́n tiẹ̀ tún lọ ṣe tí wọ́n ṣe ní ìsìn wọ́n tún gba nǹkan ara kọ́kọ́ wọ́n tún gbé sínú ìyàwó ó tún bàjẹ́ àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń bò mí ntí àtijọ́ tá bàbá wọ́ kọ́kọ́ sì fún mi
bọ́wọ́ bá ti kú mẹ́tọ̀ wọ́n sàṣìjẹ́ fún wọn ó mú eku ẹ̀dá tọ́jẹ́ ẹ̀dá gidi ẹ̀ bá tilẹ̀ fẹ́ rí eku ẹ̀dá ẹ wàá wì lẹ́wàá mú ìyèrè ẹyọ méje wọ́n lọ wọ́n hàn ewé yìí náà méje ewé sàgẹ́dẹ́ lọ́mọ yìí wọ́n wàá fi ṣe eku ẹ̀dá fún ìjọba parí nǹkan àkókò rẹ̀ yọ wàá kó jẹ tó bá ti lè kó jẹ jọ́kìnní jọ́kejì wọn àtọkọ rẹ̀ pàdé oorun ọmọ ni wọ́n sùn pẹ̀lú ògo Ọlọ́run ewé sàgẹ́dẹ́ lọ́mọ nù bẹ́ẹ̀ bá rí ewé gan bẹ́ẹ̀ bá ti lọ báyìí nígbà tí ètò ọjọ́ méje mẹ́ta ó ti ọmọ rẹ̀ ti pọ̀ rẹ́gẹ́dẹ́ tí ó ti fà káàkiri gbogbo ilé ìmọ̀ fà kí jọ́ bímọ rẹ́gẹ́dẹ́ nọ́mbà mi ni 335 80 664 335 80 664 zero nọ́mbà mi ni 20 40 59 54 20 40 59 54. ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. ọ̀pándádé ó jọba létéńté orí omi Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́dé oníṣègùn ìbílẹ̀ tẹ́lẹ̀dùánù lẹ́nu ìmọ̀ nípa ewé àtegbò Ẹgbẹ́jí aláwòye oníṣègùn tó dágándíá bíná bá fojú komi adákẹ́ ariwo gbogbo ayé àti ìjàsẹ́ bá fojú kẹni Elédùà fìtúsílẹ̀ rán àsìmẹ̀dọ̀ Alhaji Sulaimanu Lawan Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ oníṣègùn tí ń jáwé sọ lórúkọ Ẹgbẹ́jí aláwòye ọlọ́jà ìrán dẹ̀dẹ̀ tí ń ra ní kalẹ̀ lọ́wọ́ àwọn àgbà ẹ̀rú kọ́ ló ní ká fi bí wọ́rọ́kọ́ kilẹ̀ kì í Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ àfòyé rọ̀gbọ̀kú ìmọ̀jọyè àfẹwé àtẹ̀gbò pitú agbára àríjìnà ẹ̀dá la fi sọ pàgbára bílẹ̀ òsì láyé ẹni ó bá débi àwọn jàmáà tí ń jẹ́ funfun tí ń pitú agbára yóò mọ̀ pé ìṣẹ̀ǹbáyé kù níbi kan ju bìkan lọ Alhaji Sulaimanu Lawan Ẹgbẹ́jí wà ní Ẹgbẹ́jí aláwòye villa làkà òkété balẹ̀ ìdẹ́rù Ògbómọ̀ṣọ́ tàbí nọ́mbà 57 Abraham Adesanya onípaànù bus stop ìlú Èkó 08033580664 tàbí 08020405954 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí olùsádé ní pẹ̀rẹ̀ abáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ ọ̀kan lòṣùpá Ẹgbẹ́jí nìràwọ̀. tó mo ní tá a bá ní tanra wa jẹ ntí Ọlọ́run bá fún òyàn ẹ̀yin náà ó ti rí ṣe rí àwọn àgbékalẹ̀ bàbá ó kú òní pé bọ́yá à ń ronú à ń rorí ntọ́lọ́run fi rán ni Ọlọ́run ló fi rán Ọlọ́run tó ṣọlá fún erin tí ń pè ní eníjogún ọlá ọwọ́ àṣẹ ọlá òun fún ọ̀gá ń pààrọ̀ aṣọ erin gan jẹ́ bọ́láàkì òun ọ̀wá lẹ́wù méjì títóbi ntọ́lọ́run fi rán Ẹgbẹ́jí náà lélẹ́yìí ìwọ náà kàn sí bàbá Ọlọ́run ó tu ọ́ lẹ̀ kàn síta ni bàbá jẹ́ ń pè ní Ẹgbẹ́jí nílùú Ògbómọ̀ṣọ́ à ń bẹ ní làkà òkété baálẹ̀ jẹ́rù ní ìlú Ògbómọ̀ṣọ́ ń bí bẹ́ẹ̀ sì ni à ń bẹ ní 58 Abraham Adesanya shopping complex tí ń bẹ ní onípaànù nílùú Èkó nọ́mbà yìí náà ni ẹ pè bàbá sí 080 3358 0664 08033580664. tó àyìnmọ̀ lẹ́yìn ètò yìí bóyá ní nǹkan tẹ́fẹ́ bá mi sọ ẹ pè mí sórí aago nọ́mbà yìí ni ẹ pè mí sí 08033563632 08033563632. tó mo ní àgbọ̀ òdákẹ́ ajá ò sí àdàgbàjẹ̀bọ̀sẹ̀ ajá wọn ní kọ̀wọ́pọ̀ bàtàbà ń gbogbo tọkọ tí ọ̀dákẹ́ tọkọ̀kọ̀kọ̀ tọkọ tí ọ̀dàbọ̀ àfúlókọ̀ àgbélébùrúgí lọ́jà ní pé báyìí lónìí wọ́n fi kọ́ njọ́ mi wọ́n náwó rí láì ṣànáwó rí àtẹ̀mí àtẹ̀tẹ̀ ń wò wá nílé òkè láàmú lọ wọ́n rà fún anáwó mọ̀ọ́ká náà àlíyà.